Ògòdè ọmọ ẹlẹ́wùjẹ òde ọba Ìsá ti dádé ó yẹ ṣe kábíyèsí o. Kábíyèsí o. Mo yí ká tọ̀tún kábíyèsí o. Mo yí ká tòsì fún gbákejì òrìṣà Ọ̀ṣìngétò ti wá di òòṣà. Òòṣà kúnlẹ̀ bọ àṣẹ tó bá bá àpàtọ̀run ló ti wá. Láti inú oyún láti mọ̀ kọ́ ọba ni. Ọba Ìsá dàgbà tán ó wà láàrin àwọn ìjọba. Orí tó máa dáadé inú agogo dẹ ló ti wáyé. Ló tọ ogun jà ọba Ìsá padà dáadé. Ìwáyé dodo bí òkè àti wà lókè àti dàládé a máa sọ̀lú dàládé. Ikú a máa ké bí eku èèyàn afọ́hùn bí èèyàn. Àsìkò ọba Ìsá máa tu wá lára ìgbókè àti òmìnira. Adégbọ́lá Síkírù Ìṣọ̀lá Ọláwárí kan alágogo idẹ 2 of Onírò Àgùdẹ Kingdom. Tẹ́ bá ní pé bínú mi ṣe dùn undertone ni nítorí pé ìmúṣẹ Ọlọ́run òun ni nǹkan tá à ń rí lónìí. Nǹkan tá a yàn látòdì ọ̀run wá ni kì í ṣe ohun tá a fagbára gbà. Lóòótọ́ gbogbo ògo a gbọ́dọ̀ takò. So ògo ọmọ lọmọ wa lò lónìí. So ló ń wá sí ìmúṣẹ lónìí a sì dúpẹ́ f'Ẹlẹ́dùmarè. Wọ́n bá àgbà tèmi ti mọ̀ wọ́n torí òun gan ó ṣiṣẹ́ ní international airport kó tó travel lọ sí America. Airport lèmi náà dẹ̀ ti retire. So níwọ̀n bá àgbà tí mo ti mọ̀ ó jẹ́ èèyàn kan tó wà humble, meek, submissive, somehow ó wà prudent, kò kí ń yára sọ̀rọ̀. Ó máa wò kó tó fèsì ó máa ń pẹ́, and such a person is full of wisdom. He's refined. Ìmọ́lẹ̀ ti dé o lọ́dọ̀ ọba ipò kí àgbàdé o lọ́dọ̀ ọba ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ lọ́dọ̀ ọba kádé pẹ́ lórí lọ́dọ̀ ọba kí bàtà pẹ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọba káṣẹ pẹ́ lẹ́nu lọ́dọ̀ ọba kírú kẹrẹ kódò ìwáyé dodo bí òkè àti wà lókè
àti dàládé a máa sọ̀lú dàlájé ikú a máa ké bí eku èèyàn afọ̀hún bí èèyàn àsìkò báyìí sá máa tù wá lára ìgbókè àti ìgbòmìnira aláyélúwà ọba yìí sáṣọlá adéníyìn ọmọdé làkùn ọ̀làníyàn àríwígbàdé ọ̀ṣìngín kejì. atọ́rọ ìkẹ́ àti ìjẹ́ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá a dúpẹ́ fún ọlọ́run tó tó ìlú Ìpókíà tí kò da ìlú náà rú fún wa tí kò sì yóò bàjẹ́ pẹ̀lú gbogbo bọ́lọ́run ṣe bá wa tó ó ṣe sí ìrọ̀rùn fún wa abákábíyèsí wa ẹni ọlọ́run yàn ẹni ọlọ́run gbé síbẹ̀ tí ò jẹ́ wípé sí ọ̀rẹ́ ọba tó pé òní lọ́jọ́ ayọ̀ fún wa ọpẹ́ ni fún ọlọ́run náà àwọn abẹ́ ọlọ́run èyí tí a fẹ́ ṣe lónìí yóò yọrí sí ayọ̀ àti ìdùnnú fún wa lẹ́yìn tòní oore ńláńlá yóò máa wọnú ìlú wa wá kábíyèsí ọlọ́run má pa á fún wa o yóò ní ẹ̀mí gígùn yóò ní àlàáfíà yóò máa lékún lọ́lá kó lékún nínú ìdùnnú gbogbo àwa tá a wá bá ṣe àjọyọ̀ tòní kọlọ́hún fi oore kárí wa bisimilahi rahman rahim rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Thank you very much for coming to our coronation. Nígbà yìí àwọn ọ̀dọ́bí wa tí àwọn ọmọ ẹlẹ́dẹ̀ ọ̀tá ètò tó kọ̀ ẹ́ sì ń ta àwọn aṣọ ìsìn tẹ́lẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n fi dẹ́kun àpòjáde lónìí. àmì níwájú kábíyèsí bàbá wa dáadáa ọba Láńlẹ́gẹ́ ọlọ́tà àti ìlú Ọ̀tà ẹkùn fúnra ẹ̀ iwájú bàbá la wà yìí tí a ti fẹ́ fi bá wọn fi ọ̀rọ̀ wérọ̀ níbi ayẹyẹ bàbá wo Onípòkíà ibẹ̀ náà la wà yìí bàbá náà ń bẹ ń bí kábíyèsí o kádé ọpẹ́ lókè bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹ bá kí àwọn ará ilé tí ń gbọ́ wọn lè sà. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àwa bá ọba Yísà Adéníyì Ọláníyàn Onípòkíà àti ìlú Ìpókíà àwa bá wọn ṣe àjọyọ̀ coronation wọn ni kọ́lọ́hún jẹ́ kí wọ́n pẹ́ fún wa inú mi dùn pé èmi náà wà níbí báyìí láti wá bá wọn ṣe àjọyọ̀ coronation. bàbá kí ni àjọṣepọ̀ yín pẹ̀lú kábíyèsí a rí i pé ẹ súnmọ́ra pẹ́kípẹ́kí bó làjọṣepọ̀ yín ṣe. gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá ni ó jẹ́ ọ̀rẹ́ mi nítorí àkókò tí a ń láti kóra wa pọ̀ nìyí àwa ọmọ Yorùbá gbogbo wa a ń láti jẹ́ ẹyọ kan a ń láti dira wa mú nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni bí mo ṣe sọ àjọṣepọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá òun ló jẹ mí lógún. ẹ bá ń ṣàdúrà fún ìlú Ìpókíà àti kábíyèsí ọ̀rẹ́ yín. lágbára Ọlọ́run lágbára gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ọba Ọláníyàn apẹ́láyé á dàgbà á darúgbó kò wá ní fi ọmọ tàbí ìyàwó jẹ ọba yìí o lágbára Ọlọ́run àlàáfíà àti owó Ọlọ́run á fún bàbá láti fi dá orí gbogbo àwọn èèyàn àti ilẹ̀ Ìpókíà. ibi tá a wí gangan la dé yìí à ń bẹ níwájú kábíyèsí wa ọlọ́ọ̀ni ọ̀fọ̀ ní iwájú Onípòkíà la wà yìí bàbá kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá lu gbadún láyé sà ìgbádùn kan ní ọmọ jẹ́ bàbá àdìpọ̀ àwọn èrò pọ̀ kí là ń ṣe lónìí kábíyèsí. à ń ṣe àjọyọ̀ ìgbádé àti ọjọ́ ìbí. a rí i pé àwọn aráàlú yìí ti ń pòǹgbẹ ọjọ́ yìí tipẹ́tipẹ́ kí ló fà á tó fi lọ jájá báyìí. Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀ ti yanjú. ó nínú iṣẹ́ wa dùn tó lónìí. inú dùn dáadáa ẹ rí i pé tí ọba gẹ̀ẹ́sì inú mi kò ní kọsẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbò yẹn lógún yìí o. Bàbá yìí sábì máa bẹ̀rù mọ́ o. Ìgbò yẹn lógún yìí o.
mo bá wù èmi kọ́ lọ́jọ́ rọ̀. Nítorí pé ohun abáfẹ́sọ̀ fún ló ń dá. àwa dé ọba wa ládé ní òkìá àwa bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. èmi àti kábíyèsí ọ̀rọ̀ ẹni wa olùrànlọ́wọ́ mi tún ní kábíyèsí jẹ́ ẹni tó jẹ́ kí gbogbo wa máa wọ Amẹ́ríkà ká máa ṣe bó ṣe wù wá ní gbogbo Amẹ́ríkà. àwa eléré ẹ bá rí àwọn eléré àtàwọn onítíátà ni o olórin ni o tó ṣe pọ̀ bí à ń jàǹfààní lára kábíyèsí ó ti wà nípò ọba kó tó di kó jọba tóró ti ń ṣe bí ọba kó tó di kó jọba ó jẹ́ èèyàn kan tó jẹ́ǹtù tó dẹ̀ ní làákàyè tó dẹ̀ ní sùúrù tó mójú kúrò nínú gbogbo nǹkan ìyẹn ni gbogbo wa fi tẹ̀lé kì í ṣe oníjẹkújẹ kì í dẹ̀ ṣe ẹni tó ń ranjú mọ́wọ́ torí àwa eléré alákòwò promota tó bá ranjú mọ́wọ́ a lè bá ṣe àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé àdúrà wa kò já sásán torí gbogbo wa pátá là ń gbàdúrà pọ́lọ́ má jẹ́ kójú ti kábíyèsí ọba wa òun àti ìyàwó ẹ̀ ìyá ayọ̀ èèyàn ni wọ́n ọlọ́ba àtọ́jú wọn ọlá láìláìláìlá. ẹ má yẹ kí a máa tabayẹ ká máa kà á lẹ́sẹẹsẹ ilẹ̀ máa ṣú àníkù mi màá kàn yan lé òrèfé ẹni tí ó bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn ọmọ adúláwọ̀ ó di dandan kí àbọ̀ padà wá san ibi tí mo rẹ̀ ń gbé àbọ̀ ló padà wá san kábíyèsí ẹni tó jẹ kábíyèsí sí àbọ̀ ló padà wá san torí nǹkan tí ẹ̀yin náà ti ṣe sílẹ̀ láti ọdún tó ti pẹ́ ó ti bẹ̀rẹ̀ òun ló jẹ́ fún ẹni tó jẹ kábíyèsí Ìpòkíà 46th onípòkíà of Ìpòkíà kingdom. àṣírí wà láàrin ẹ̀yin àti òṣèré gbàgbé. kò sáṣírí o kò sáṣírí rárá kò sáṣírí kò sáṣírí. létẹ̀ wá pọ̀ tó báyìí. láṣírí ẹni tí ó bá ń fẹ́ ìlọsíwájú àwọn òṣèré tó fẹ́ràn wọn dénúdénú tó fẹ́ dáadáa fún wọn ó yẹ káwọn èèyàn ṣe kí ni kí wọ́n rọgbà yín ká òun ló bí ohun tí ó gbọ́ fi wà nígbà lẹ́nìí ọ̀rọ̀ ń bọ̀ lọ́la kì í ṣe lẹ́nìí. aláyélúwà ọba yìí ṣàṣọlá adéníyàn ọmọdé làkùn ọ̀làníyàn àríwígbàdé ọ̀ṣìngín kejì. à ń bẹ níwájú bàbá wa kábíyèsí ọba àkámọ́ onítòrí ti ìlú ìtòrí ibẹ̀ láwà àwọn náà wá bá ọ̀rẹ́ wọn á bá wọn ṣàyọyọ ọdún ìgbàdé wọn. bàbá ẹ bá káwọn olólùfẹ́ wa ti ń bẹ ń gbọ́ wọn lẹ́sà. a kí gbogbo yín èèyàn wa àdẹ̀kú rere tọjọ́ tóní irú rẹ̀ báyìí kò ní wọ́n ní ọ̀dọ̀dẹ̀ gbogbo wa ọlọ́wà dúró ti gbogbo wa ọlọ́wà bá wa ṣe ìdáwọ́lé gbogbo wa ayọ̀rísí rere ìṣeṣe wa kò ní bára yínú ìtẹ̀lẹ̀ wa náà ní bára yínú irú rẹ̀ báyìí a máa wọ́pọ̀ sí ẹ ṣe. bàbá ní ṣókí irú èèyàn wo ni ọ̀rẹ́ yín ti ń gbadé lónìí jẹ́. ọpẹ́ ní fọlọ́run ìgbà tí màá kọ́kọ́ mọ̀ that was about 5 years ago nígbà tí mo lọ sí Houston it was very very accommodative and adẹ̀dùpẹ́ fọlọ́run pé bàtà máa tún pàdé lóbi ọ̀rọ̀ ọlọ́bàdé. This is the kind of person we need in traditional institution because mo kàn gbàládùra pé kí Ọlọ́run Olódùmarè kó dúró tì kó Ọlọ́run dáwọ́lé tó bá ní ọba is an number to the core is an instinct and he has it so ibi gẹ́gẹ́ láti bá gbà Ọlọ́run á dúró tì. aláyélúwà ọba yìí ṣàṣọlá adéníyàn ọmọdé làkùn ọ̀làníyàn àríwígbàdé ọ̀ṣìngín kejì. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. ẹ̀jẹ̀ adúpẹ́ ni. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. adá ọpẹ́ fún Ọlọ́run. ọba tí ń ṣe tó fẹ́ ọba tí máa ń ṣe tó wù ú. ọ̀gbọ̀nyà ọmọ
gbogbo wa pàápàá jùlọ ní agbègbè tá a wà yìí tàbí nínú ìlú Ìkókíámí ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run lẹ́nìí. Ìdí ọpẹ́ wa mo ní pé bí ọba kan bá dẹ́ṣẹ̀ á sì yan ọba míì. A máa wá wo ta ni Ọlọ́run fẹ́ yàn fún wa. Gbogbo ìlú ni wọ́n gbé sọ pé kábíyèsí tọ́lọ̀ yàn fún wa yìí ìlú Fẹ́mi lóyè ni. Gbogbo ìlú ni wọ́n gbé wíwẹ̀ o pé ìlú Fẹ́mi lóyè lọ́ba tá a yàn yìí. Ẹ wá ń gbọ́ ẹnìkan jẹ wá fẹ́ ti kábíyèsí àbẹ́nìkan ọ̀fẹ́ ti kábíyèsí. Mo rò pé ìjókòó gbogbo wa ó ń fi yé wa pé gbogbo wa la fẹ́ ti kábíyèsí. شكرنا لربي إذا أتانا مرادنا شكرنا لربي إذا أتانا مرادنا لما شاء يعطيه أو لما شاء Pariwo Ọlọ́run bẹ́ẹ̀ kan náà. Gbogbo ọba wa ní bẹ́ẹ̀ bí ọba kárí lára tó ẹni nínú àwọn ẹ̀kọ́ orúkọ Ọlọ́run ọba tóbi lẹ́ẹ̀kan náà. Ilẹ̀ lọ́gbọ́n tí mo ti gbọ́ owó ẹ pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin àjòkó. Báyìí yàmá, mo ní adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Mo bá kábíyèsí wa, mo bá kábíyèsí dúpẹ́. Bí èèyàn ṣe pọ̀ tó nínú ìlú yìí, ẹ̀yin lọ́lọ́run yàn. Bí ilẹ̀ ṣe ní ọmọ tó nílẹ̀ òkèèrè, ẹ̀yin lọ́lọ́run mú wálé wá jọba. Ẹ̀yin nìkan kọ́ lè wà lọ́hùn o. Ẹgbẹ̀rún èèyàn ń bẹ lọ́hùn o. Àwọn kan ń bẹ lọ́hùn lẹ́yìn kan fúnra ara yín tó ń fi tí wọ́n ń tọrọ pé wọ́n lọ́hùn ṣe ní bó ṣe ṣe lágbájá. Ẹni Ọlọ́run wá ṣe bákan táyì ní tọrọ Ọlọ́run mú wálé wá jọba. Ọwọ́ mẹ́yìn wa. Láyé ní bọ́bá wá rí bẹ́ẹ̀ ní kàríkẹ́ ìdìmọ́. Lina sura. كيف تعملون ثم جعلناكم خلائف في الأرض من بعدهم ما شاء الله لننظر كيف تعملون لننظر كيف lẹ́yìn bí wá bọ́ sórí oyè náà. Nǹkan kankan lọ́ba àná ṣe. Ẹ̀yin náà ṣe láti ọba àná ti sàmì lẹ̀. Àmì yẹn ni ò ní jẹ́ kọ́rọ̀ àjọyè nínú ìlú Ìkókíámí. Àmì yẹn ni ò ní jẹ́ ọparí ní rẹ̀ pé wọ́n ó tọrọ bàjẹ́ bọ́ báyà. Ọ̀sàmì ńgbà tí ń bẹ láyé ni o. Àmì rẹ̀ wá hàn nísìnyí. Bébí kìíní ìbá tún yí lọ, títún yí lọ, ọ̀rẹ́ kàwá lágbólé wa. Ọ̀pọ̀lọpọ̀ ni ò sì ní kàmá, wọ́n ti kó òun lẹ̀.
èyí sagbára yín o ẹ pọ̀ nílé o tẹ́ ẹ sì lówó tẹ́ ẹ ní fàtẹ́lẹ́ ìgbẹ́rẹ́ ṣùgbọ́n báyìí ọ̀tọ́ sẹ́yìn ẹni ọ̀tọ́ sí ni àwọn wálé. mo kí kábíyèsí pé wọ́n kú oríire tó ní mo sì kí àwọn lọ́balọ́ba tí wọ́n wà níbí nígbà tí wọ́n fẹ́ máa tó àwọn lọ́balọ́ba àti ìlú kọ̀ọ̀kan tí kálukú ti wá lọ́sìkò tó ń lọ nìyẹn níta ní í ṣe ní ìjókòó tó ní púpọ̀ púpọ̀ máa ká wá rárá wa létí ká fọ̀rọ̀ ọlọ́run ká fi gbó kábíyèsí kí kábíyèsí ọmọ pé kí ẹ sábàrà àwọn olóògbé kí kábíyèsí ọmọ pé gbogbo tó ń bọ̀ bá máa ṣe owó máa fi ṣẹ̀lẹ̀ tó lọ́run àti tàǹdà Muhammad. Ànábì Dáúdà alayhi salatu wa salam òun ló bí Sùlẹ́ìmánà nígbà tí ó sì fi bí Sùlẹ́ìmánà ń tọ́tọ̀ lọ́wọ́ ọlọ́run ṣe fún un. Ó wá bí Sùlẹ́ìmánà tán Sùlẹ́ìmánà náà wá ní èèyàn ńlá ó padà wá gba kó bàbá rẹ̀ ó wá wọ látọ́lọ́run ṣe fún bàbá àwọn ó wá fi tọrọ níwájú ọlọ́run. Ni wọ́n ṣe máa dúpẹ́ kọ́ mi lọ́nà tí mo lè gbà dúpẹ́ fún Ọlọ́run. Wáyé àwọn àlìdáyà. Orin tó ṣe fún mi mo fẹ́ dúpẹ́ rẹ̀ èyí tó ṣe fáwọn òbí mi kọjá mo fẹ́ dúpẹ́. Wáyé àmàlà sọ̀nà ọ̀gá. Tí mo tún wá ń bẹ̀rù Ọlọ́run sí ni pé gbogbo ṣẹ́tọ́ ìyọnu sí ni ó yẹ kí n máa ṣe. Wáyé fún mi ìbúra àbàtì àá. عبادك الصالحين. Ọwọ́ ní ìwọ ọlọ́run ọba tó dá mi. Mo fẹ́ kọ́ ọ̀pá nípò máwọn èèyàn rẹ̀. Ìbí sáàrin àwọn èèyàn rẹ̀. Ẹni tí ó wà láàrin àwọn èèyàn rẹ̀. Ìwà wo ló náà ó tí ó wà láàrin èèyàn rẹ̀. Ọlọ́run tó wá ní wà nínú ilẹ̀ Dáúdà. Mo fi ọ̀sà lórí lórí ilẹ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ tó rìn fà sí ìyẹn o. Inna ja'alnaka khalifatan fil ardi. Ọlọ́run ni mo fi ọ Dáúdà mo fi ọ sọ pa. Fahkum bayna an-nasi bil-haqqi. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń yan kábíyèsí wa lónìí. Kábíyèsí wa kìí sá Ọlọ́run ọba ń fi yín rólẹ̀ wọ́n fi yín rólẹ̀ sí ìlú Ìgbókíá lónìí. Wọ́n rán sí gbogbo ayé ní abáfẹ́ ìwálé wa jọba àwọn èèyàn kan ń gbọ́ lásán ní ẹwà níbi kẹ farapamọ́ ẹwà níbi kẹ ṣe kíní kan gbogbo òye ìtẹ́ni lónìí ìtẹ́ ẹgbẹ́ adélérí tẹ́ jókòó láàrin gbogbo ọ̀la tó mọ̀ pé ìsàjọba. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Kábíyèsí yọ ẹ̀yìn ìnáwó láàrin gbogbo èèyàn náà rẹ̀ yíyó pẹ̀lú ẹ̀yìn ti dá kábíyèsí ti pẹ́. Kábíyèsí wa gbogbo àwa tẹ́ a dé ọmọ ìlú yìí àtàwọn tá a fẹ́ràn kábíyèsí ẹ bá kábíyèsí tẹ́ wọ́n. Kábíyèsí ẹ máa fi ẹ̀mí ara yín sọ fọ́lọ́ èmi bá a ṣe dà ní àdúrà èmi yìí sá ọmọ ìyá tó fi jẹ́ báyìí. Ó kọ̀ ìyá la fi ṣàdúrà bàbá. Tọ́lá àwọn ìyá wa wọ́n mẹ́ni wọ́n dá fún gbogbo ọmọ làbí yẹn gbé fún yẹn kí ni ọlọ́mọ gbọ́ ọmọ fọlọ́ ọmọ abẹ́rẹ́ wájú ẹ̀. Ẹ dàbí ẹgbẹ́ tó ọmọ ìyá tó bí níbi ìwọ Muhammad. Àpò ọlọ́mọ ní ẹ̀wọ̀n lórí yín. Ẹ ní sàárẹ̀, ẹ ní wàhálà, ẹ ní rí fìtínà. Ìlú yìí ò ní dàrú mọ́ ẹ lọ́wọ́. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fọ́lá àlú yìí. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fọ́mọ àlú yìí. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fọ́gbàlagbà àlú yìí. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fún ọmọ kéèké ìlú yìí. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ fóbìnrin ìlú yìí. Àmì ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ẹni ọba ìyá ìlú ìjọba àkàrẹ̀ wa. Ọba ti tóbi
tóbi ànábì wa Muhammad àmì ìrẹ̀lẹ̀ jẹ́ o àmì ìrẹ̀lẹ̀ jẹ́ o ọlọ́run wọlé ànábì wa Muhammad kọ́ńtà fi gbé gbogbo ẹ̀ ẹ̀yẹ́ máa sọ pé nǹkan fọlọ́. Yorùbá ló sọ wípé kò sí yìí fún ọba tí kò ná lórí láàfin àwa tún ná lórí gidi ọlá ni wọ́n fi gbádé wá ẹ bá mi kí olórí Fọláṣadé Ọláníyàn olórí Pókíyá Adéyọlá Olúṣọlá. orúkọ mi ni olórí Fọláṣadé olórí Victoria Fọláṣadé Ọláníyàn. mọ́mí wa mo rí pé inú yín dùn ẹ̀ ń rẹ́rìn-ín bó nínú yín ṣe dùn tó lónìí. inú mi dùn gan ni o inú mi dùn torí nǹkan tá a rò pé kò ṣe é ṣe Olúwa bá wa ṣe lọ́nà tí a rò lọ́nà Ọlọ́run ṣàṣe dáadáa fún wa ṣá. ilé wa fẹ́ sọ lórí gbogbo aráàlú tó tì yín lẹ́yìn àtàwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí wọ́n wá. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá pé wọ́n kó àyẹ̀sí wa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìlú Ìpókíyá pé láti gbàdá ti wà ń bíbà wọn jẹ́ kí ká ní feelings pé àwa ń bíbà yìí wọ́n ń dúró tì wá so wọ́n support wa ní gbogbo nǹkan tá à ń ṣe so mo dúpẹ́ púpọ̀ ìgbìkan lọ́wọ́ wọn. ẹ wàá bá ń gba àwọn aráàlú Ìpókíyá nímọ̀ràn ní ṣókí. ìmọ̀ràn kan tí mo kọ́ ní fún wọn náà ni wípé bí wọ́n ṣe dúró tì wá kán má ti padà wọ́n sì túbọ̀ máa dúró tì wá nítorí pé àwọn àti tẹ̀lé bíbá yìí so àwọn náà ló máa fi ọ̀rọ̀ wá ká máa fi mọ nǹkan tó ń lọ. orúkọ mi ni aláìlúwà ọba Morufdeen Àyìnlá Awódé di olólo of Ìjòyè Kingdom. inú mi ń dùn torí pé à ń ṣe ohun ẹ̀yẹ méjì ayẹyẹ ìgbadé àti ọjọ́ ìbí so ó jẹ́ ohun dùnnú mo á gbàdúrà pé kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ mo wá ní kí Ọlọ́run fi ọjọ́ kún ọjọ́ ẹ̀ òun tó bẹ̀rẹ̀ lénìí dágbára Ọlọ́run á ṣe 10 á ṣe 20 á ṣe 30 á ṣe 40 á ṣe 50 á ṣe 100 lórí tẹ. ọba engineer Majid Adéṣẹ́gun Rufai Alao ọlọ́wọ́ fọ̀wọ́ oríire ọba Onípòkíyá náà la ṣe wá bí adé apẹ́ lórí àtàpẹ́ lẹ́sẹ̀ kẹrẹ apẹ́ lọ́wọ́ kéde kése lágbọ́rọ̀ Ọlọ́run nítorí ìgbàdé ìbílẹ̀ gbogbo ẹ̀ torí ẹ̀ náà la ṣe wá síbí Ọlọ́run jẹ́ kẹ́mi tiwọn náà gùn kẹ́mi tiwa náà gùn lágbọ́rọ̀ Ọlọ́run àjọpẹ́ lórí ta babaláwa. ẹ sà on behalf of Kábíyèsí àti gbogbo ìlú òun ni a fi fún yín ní magazine yìí àti program gbogbo ìtàn Ìpókíyá àtọba tó ti jẹ àtọba tí ó jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìtàn ẹ̀ ló wà ń bẹ̀. ní orúkọ iléeṣẹ́ Gasoline Associate ní èyí tí ó fẹ́ sọ ilẹ̀ sí ìlú Ìpókíyá kí ọdún yìí tó parí àwọn dúpẹ́ fún bàbá wa àti pé àtúwà darapọ̀ mọ́ ìlú Ìpókíyá a dẹ̀ kí bàbá wa kú oríire ní ìtọ́jà pé wọ́n ní ẹni tí ó bá forí ti dópin òbílà ògbàlà èyí tó jẹ́ ní àsìkò bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọba yìí ní Ọlọ́run dá iléeṣẹ́ wa lóhùn ní àti wá bẹ̀rẹ̀ ilé rìfánárì náà sí ìlú Ìpókíyá. láti inú oyún láti mọ̀ pọ̀ ọba ni ọba Ìsá dàgbà tán ó wà láàrin àwọn ìjọba orí tó máa dáadé inú agogo dẹ ló ti wáyé ló tọ́ ogun jà ọba Ìsá padà dáadé ìwáyé dodo bí òkè àti wà lókè àti dàládé a máa sọ̀lú dàládé ikú a máa ké bí eku èèyàn afọ́hùn bí èèyàn àsìkò ọba Ìsá máa tu wá lára Ìpókíyá àti òmìnira. níbi àkàrà òyìnbó pẹ̀lú bàbá wa Agbábọ́pẹ̀tẹ̀ Aṣíwájú Titus Babájídé.
aláyélúwà ọba yíṣàṣọlá adéníyàn ọmọdé làkùn ọ̀làníyàn àríwígbàdé ọ̀ṣìngínkejì yíṣà ọmọọba dòdò bí òkè ọmọọba dé làkùn àyíká ọmọ màgbó aláṣẹ ọmọ alálẹ̀ forìṣà ọmọ alálẹ̀ àdìrógbó ọmọ ìgbókì mẹ́kùn ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ afátàrí wòran ọmọ ìka òyà bọ̀rọ̀ ọmọ ìyàmọ̀wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ọmọ anílẹ̀ dé fọyín ọmọ òun lára ẹ òun lára mi kò sẹ́ni tí kò ní òun lára ọmọ bá ẹ̀kọ́ lòlò ọmọ òkùnkùn wọn dìbọn rún. à ń ṣàjọyọ̀ ni ti kábíyèsí wa tuntun. onípòkíà tìlú pòkíà. bẹ́ẹ̀ ni o Olúṣọlá Ọláníyàn. gbajúgbajà òṣèré pọ̀ ní àárín ibo láàrin ẹ̀yìn àtàwọn kábíyèsí ṣe wá. yéè kábíyèsí Ọláníyàn ó mà dá o èèyàn mà ní o nítorí pé tẹ́ ẹ bá lọ sílùú pàpà òun ló mẹ́nu dé ìlú òyìnbó kábíyèsí ló mú mi lọ sílùú òyìnbó ó kọ̀wé ṣùṣùṣùṣù ó ní àǹtí yìí ti pẹ́ náà bó ṣe send invitation sí mi nìyẹn o kábíyèsí ló gbé mi dé ìlú òyìnbó ẹ wá wo kì í ṣe mi nìkan o oríṣiríṣiríṣi èèyàn á pọ̀ gan ó níwájú mo wá ń gbàdúrà fún kábíyèsí wa pé ó fi ọmọ kékeré joyè lórúkọ Ọlọ́run tó dá lọ́kùnrin wá sílé ayé wọn á farúgbó ara lòógbó ìrùkẹ̀rẹ̀ àdókínní lágbára Ọlọ́run àṣẹ á pẹ́ kánni kése nítorí pé ẹni ìlú fẹ́ ni kábíyèsí lágbára Ọlọ́run ara ò ní ni wọ́n o. kábíyèsí ọ̀gá mi ni wọ́n bàbá mi ni wọ́n in fact èèyàn gidi ni wọ́n èèyàn gidi so mo gbọ́dọ̀ wà ń bílẹ̀ ni tí mi ò bá sí ń bílẹ̀ ni nǹkan mi wà ń bẹ̀ ni. orúkọ mi ni ọba James Ajíbọ́lá Àjàní Ìgbòhu ìlú Ìdósẹ́mọ́ ìlú Fẹ́milóyè Atẹ́kọ̀sùn 1 Òpótì Ìdósẹ́mọ́ inú mi dùn ayọ̀ mi kún inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí ohun rere òun ló ń ṣẹlẹ̀ ní Ìpókíà local government lónìí onípòkíà òun ni olórí Ìpókíà fún gbogbo àwọn ọba Ìpókíà àjọṣepọ̀ okúnná tó dẹ̀ múnádóko àdúrà wa ni kí ìlú Ìpókíà lápapọ̀ kó ní ìtẹ̀síwájú ní àkókò tí onípòkíà àtàwọn ọba tó tẹ̀lé wọn tó wà pẹ̀lú wọn báyìí kí iléeṣẹ́ ńláńlá kó máa wọ̀lú wá ohun mèremère ní rere kó máa wọ̀lú wá kí àgàn kó tọwọ́ àlàbòsùn kí eku kó ké bí eku kẹ́yẹ kó ké bí ẹyẹ kéèyàn kó gbọ̀n bí ènìyàn. orúkọ mi ni Aisha Fọláwálé Ajíbọ́lá Olisa of Ìpókíà. ìmọ̀ràn tí màá gba gbogbo ìlú Ìpókíà òun ni pé ká jọ ká fọwọ́sowọ́pọ̀ mo rí gbogbo ìfẹ́ mo appreciate gbogbo ìfẹ́ rẹpẹtẹ tí wọ́n show sí ọba wa ṣùgbọ́n ká túbọ̀ sowọ́pọ̀ ká jọ pawọ́pọ̀ láti ṣe lọ́sẹ̀ ní kò lè dá ṣe olóyè ò lè dá ṣe ọba ló lè dá ṣe ká pawọ́pọ̀ ká jọ ṣe ni o kí ìlú Ìpókíà kó lọ síwájú pẹ̀lú ògo tọlọ́run láṣẹ Elédùmarè lọ́lá àwọn alálẹ̀ Ọlọ́run á fún wa ṣe àdúrà ní ká jọ gbà ká dẹ̀ jọ pawọ́pọ̀ kí ìfẹ́ tó jinlẹ̀ kó wà láàrin gbogbo ìlú. orúkọ mi ni Dàpọ̀ Dáramọ́lá àwa ṣayọ̀ pẹ̀lú ọba kábíyèsí wa tí wọ́n gun àléfà bàbá wọn lénìí ṣé mo lè sọ lóyìnbó. Okay, we are here to celebrate our friend, our brother, and a unique individual who has contributed so much to the development of his home heritage, Ìpókíà. And as we have it today, he's been crowned the king of the Kábíyèsí of Ìpókíà. So we're here to celebrate with him, and we're here to appreciate him and to wish him the best of reign in his tenure as the Kábíyèsí of this great kingdom. Ìgbò yẹn lógún yìí o. Bàbá yìí sábì máa bẹ̀rù mọ́ o. Ìgbò yẹn lógún yìí o.
ohun abáfẹ́sọ̀ fún ló ń dá. Kábíyèsí. Inú mi dùn gangan Fọláṣadé. Bẹ́ẹ̀ ò bá lè jọ ẹ máa mi o. Àsìkò yìí ti yàtọ̀ gbogbo kọlẹ̀ gbọ́dọ̀ máa ṣe. Ẹ gbọ́dọ̀ mọ́mọ́ ṣe ń jójó àfáà. Ẹ gbọ́dọ̀ mọ́mọ́ ṣe ń jójó sẹlẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ́mọ́ ṣe ń jó fújì. Inú ìgbọ́dọ̀ máa dùn ní gbogbo ìgbà ni. Ìrònú ó sì mọ́. Adétọ́ni kò ní dé ọlọ́run bá ti dúró. Lẹ́yìn ọlọ́run kò sẹ́lómìíràn. Àbẹ̀yìn ọlọ́run bá rán sí mi. Àwọn tọ́lọ́run bá rán sí ẹ kábíyèsí. Gbogbo wọn ni wọ́n ti di iṣẹ́. Kádé pẹ́ lórí. Nígbà àgbàpẹ́ lẹ́sẹ̀. Ọ̀pá lẹ̀kẹ̀ tó fi hàn. Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹ́. Láàfin ọba ọ̀pọ̀ Fọláṣadé ooo. Ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. Ìgbọ́n kí á ti lọ́ọ̀bà. Ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. Ìgbọ́n kí á ti lọ́ọ̀bà ooo. Ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. Ẹ̀sọ́ fún ẹni kan sì lọ́tò. Ṣẹ̀ṣẹ̀ láàfin ọba. Kan sì lọ́tò. Ṣẹ̀ṣẹ̀ ìgbòkí àti ìjọba ooo. Kábíyèsí rẹ̀ ooo. Àti dáadé fún ìsàmì ooo. Adé ìjọba dé lápò. Ọlọ́nìyàn ìlú fẹ́ mi lóye ooo. Àríwá gba adé ọ̀sí ooo. Bàbá yọba mi yóò jọba. Bàbá Adéyọ̀ ọlọ́mi yóò jọba. Ẹ ti sọ Fọláṣadé lò lórí o. Ẹ ti sọ Fọláṣadé lò lórí o. Ẹ ti sayọba mi di prince o. Ẹ ti Olúṣọlá di prince o. Àwa ti dáadé ọ̀wọ́. Ẹni ní bí kò lọ ní sùúrù. Lájọ fọwọ́ kọ̀ kí kò kí á lè dà. Ẹ sọ fún wọn, sọ̀kò bá kán yé bọ́ pàjá, wọ́n lè yẹjú sáájú. Lisa, ẹ sọ fún wọn, kán yé bọ́ pàjá, wọ́n lè yẹjú sáájú. Ẹni bá lọ bọ́ pàjá, ìsàkọọ́lẹ̀ ń bàjá, adé orí ẹlẹ́ ń bàjá. Èèyàn tó bá bẹ̀rẹ̀ ti lọ bọ́ pàjá, tó bọ́ pàjá, ó ti yájú sáájú. Adé adé mọ́lẹ́ ni. Níjọ́ kan wà l'Amẹ́ríkà, mo ti gbọ́ fìrìfìrì pé ìsàfẹ́ bá dé. Mo wá ń béèrè ìyàwó kábíyèsí. Mo ní kábíyèsí, mo ní sọ́ba bá kan rẹ̀ ṣòṣì lè jẹ́ wọn. Bọ́ba bá kan rẹ̀ ṣòṣì lè jẹ́. Bàbá Ráfíà kò dáadé owó, kò tẹ̀ pa ọ̀lẹ́kẹ́. Kí wọ́n má ṣe kábíyèsí ẹ̀ láàfin. Bàbá kan rẹ̀ ṣòṣì lè jẹ́. Rántí pé aráyé burú, wọ́n fẹ́ràn ẹni tó ní ṣe aráyé burú.
ọba isa sọ sí mi létí ó ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá ìyá ẹ̀yin bàbá bàbá ẹ̀yin àgbààgbà gbogbo ẹni tọ́lọ́hún dá tó bẹ́ẹ̀ ní kò kíá ọlọ́run ló dá àfa ló dá wòlíì ló dé lóògùn ló dé lẹ́bọ gbogbo ẹni tọ́lọ́hún dá ní kò kíá ọba isa ní dúpẹ́ lọ́wọ́ yín lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ti jẹ igun náà ó ti jẹ igun náà. Ohun adáko ní padà o, tọkọ ni ó yọ pẹ̀lẹ́ náà, má bẹ̀rù mọ́ o, ṣàdé má fòyà mọ́ o, ọba isa má bẹ̀rù mọ́ o, ṣàdé má fòyà mọ́, kíní kan oníṣẹ́ o, ìwé àdókò máa yọ. Kábíyèsí máa ń jó bó máa yọ. Ọmọdé mi ti bára wọn pápá ẹ̀rọ àdúrà. Ògùn tó bá ṣe ara wọn ní ọdẹ́lì. Ọmọdé mi ti bára wọn pápá ẹ̀rọ. Wọ́n ti fi kí sẹ́yìn mọ́ ọ̀rọ̀ kéde. Ọmọdé mi ti bára wọn pápá ẹ̀rọ àdúrà. Kábíyèsí ní dúpẹ́. Lọ́wọ́ bá mi àdìgbò. Ara rẹ̀ sọ̀rọ̀ Sokopa. Orúkọ Sokopa ò kàkọ́ ń gbọ́. Àwa ń bẹ̀rẹ̀ níbo ni Sokopa ò ti wá. Ìjọ́ tí mo rí lálẹ́ ẹ̀kẹ́ wọn mo rò kọ́mọ òun ni. Ọbásanjọ́ ló ń burú làyín náà. Ó ní báyìí, ó ní báyìí, ó ní báyìí. Mo wá wò pé ṣé ọmọ òun ni olómìnira ẹgbẹ́ lọlẹ̀. Ṣé mo gbé yàn bá rí ohun tó dáa? Èèyàn á fẹ́ kó máa jẹ́ tòun ní gbogbo nǹkan tó dáa gbogbo tó dáa ní Nàìjíríà. Mo fẹ́ kó jẹ́ tèmi. Ìgbà táwọn àbèrè pé bo ni bàbá ti wá lọ́ba lọ́mọ àgọ́ ṣàṣà òpó kíá. Bàbá tó wá pé mo ní bàbá mo fẹ́ wá kí yín. Wọ́n kọ́lé sájà kò bá wọn kan ó ní bẹ́ẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀ kúnlé. Wọ́n kọ́lé sí ìjìsì ó kọ kò fẹ́ bẹ́ẹ̀ kúnlé. Àwọn ọlọ́rin jìnnà bàbá oko. International bàbá oko. Gbogbo kìlá kìlá. Sokopa o àbí ìsoko. Àtọ̀lóko, ó gbọ́ sóko, ó dàgbà sóko, original bàbá oko, international bàbá oko, gbogbo kìlá kìlá kìlá. Bàbá máa tó darúgbó oko. Sokopa. Àwọn eléyìí bẹ́ẹ̀ torí wọn lọ rèé pẹ́bọ ara ilẹ̀ ló fi ṣe. Wọ́n ti borí sọ kí wọ́n ti fi sọ pé kò fọ́. Olówó mélòó lẹ́ni tó máa kọ́lé sóko tó gbogbo tí ò bá ṣẹni tó láyà. Oníbàjẹ́ fún èrò àmàmàrí ẹ̀ bá gbogbo tẹ́ ṣe àrí. Ẹ ò jẹ́ kójú tì wá, ojú òní tì í láéláé. Àwọn ọmọ yìí wọ́n jèrè yín Bọ́lájí o. Kọ́sọ́mà físà ní ìlú Bọ́lájí, oníbàjẹ́ fún ẹ̀sùn Sokopa, ẹ̀rù yẹ fún Bàmí Àdìgún ara rẹ̀ sọ Sokopa. Bàbá làwọn ara rẹ̀ sọ Sokopa. Bẹ́ẹ̀ bá jẹ́ yé títí, ẹ má gbàgbé ọ̀pẹ̀ sọ mi, ọ̀pẹ̀ sọ mi, ọ̀pẹ̀ sọ mi. Ọ̀pẹ̀sọ̀ mi, aṣíwájú. Aṣíwájú lọ fẹ́ràn ọ̀kàlọ́rẹ́. Èèyàn iṣẹ́ àkàrà tí àbí ní ìsìkà. Àìní ní ìta ọ̀kìnlájìwé ní sí ọ̀pù. Lísà lọ́rọ̀ ọkọ̀ òyìnbó.
sí sẹ́yìn èèyàn mi o. Gbogbo wa pátá kò síbi tẹ́fẹ́ gbé gbà gbogbo wa lọ́mọ sóko bá. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹni bá wù kó máa kọ̀ nínú yíyan láwọn bá ti gbé fún. Kò í sí àná o. Ṣọ́ìsì ni kéèyàn tó lórúkọ. Ṣọ́ìsì ni ìbá ṣe dáadáa, ìbá ṣe aburú, kò bá rò páburú ló ṣe, kò bá rò péré ló ṣe. Ṣé máa sọ pé ọlọ́run ò kú iṣẹ́ o, ọlọ́run ò kú iṣẹ́. Bàbá Dàpọ̀ bí ọdún, ìjọba Dàpọ̀, ìjọba Dàpọ̀. Ẹni tí ọ̀nà ti Dàpọ̀, ẹ lọ Dàpọ̀. Ó ṣe mo dúpẹ́ ọ̀pọ̀ ẹ̀sọ́ aṣíwájú ẹ̀jẹ̀ làwọn káàdì ó fò léde sí kọ́ríkọ́rí. Olóyè Bọ́lá Adéọ̀sùn Ọ̀dọ̀fin ìlú Ìpókíà. Bí ọba gun ẹṣin kọjá nínú mi kò ní kọsẹ̀ mẹ́n kò ní kọsẹ̀. Eléyìí àkọ́kọ́ rẹ̀ torí pé gbogbo ìlú tó bá jẹ́ ní tó gbóyìnbó ni ẹ́ 95% aráàlú ló wà lẹ́yìn kábíyèsí nǹkan tó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn. Kábíyèsí wa gbó atọ́ afọwọ́ parí ẹ̀rìkì jẹ́ obì kò ní kú kékeré orí adé ni orí yẹn ò tòṣì mọ́ orí yẹn ó di ọ̀tá yẹn mí pé orí dọ́ta oṣù ọmọ kan tó jẹ́ bẹ́ẹ̀ kò ẹni sí ẹnbọ̀dì tó bá ṣàṣìká òun ló máa kú so àṣọdúnmọ́dún ni ti kábíyèsí nínú ọlá ọmọ ẹ̀ gbogbo wa ṣorí. Aláyélúwà ọba Yísàṣọlá Adéníyì ọmọdé làkùn Ọláníyàn Àríwígbàdé Ọ̀ṣìngínkejì. A dẹ̀ rí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ bá ń fẹ̀mí ìmoore hàn sí wọn kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba tó wà ní ìjòkó láti orí ọlọ́tà àkámọ́ olólo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe wọ́n kù dìde ìlú ayọ̀ báyìí la máa rí bára ṣe àjọṣe wọn ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò sì ní dàrú láṣẹ ìdìbò rẹ̀ adúpẹ́ o. Ẹ bá ń fẹnu àṣẹ ṣàdúrà fún gbogbo ìlú Ìpókíà àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ìlú Ìpókíà ò ní bàjẹ́ kò ní dàrú lásìkò tiwa eku á máa bẹ kébi eku ẹyẹ á máa kébi ẹyẹ ọmọ èèyàn á máa fọhùn bí ọmọ èèyàn lọmọ Yorùbá lápapọ̀ àárín wa tó ìfẹ́ á sì máa gbòòrò láàrin wa torí fẹ́yìn náà ni ò tó Ọlọ́run á fìfẹ́ sáàrin wa bí a lè fi jẹ́ kí ilẹ̀ Yorùbá máa gbèrú á ṣeéṣe fún wa kò ní bàjẹ́ o. Rashidi mi ẹ̀sùn sẹ́yìn àlàwò olórí ọ̀dọ̀ fẹ́ náwó ẹ̀sùn sẹ́yìn fún olórí ọ̀dọ̀ fẹ́ náwó ẹ̀wò Rashidi ara wọn ni ẹ bá ń sún sẹ́yìn dáadáa fún ẹ̀jẹ̀ kó rí bí náwó lọ́wọ́ owó wà lọ́wọ́ ẹ̀jẹ̀ ọ̀nà olórí ọ̀dọ̀ là náwó alálàwò fún mi lọ́wọ́ jọ Rashidi mi. Olórí ọ̀dọ̀ tó náwó bàbá wa àkókò òyìnbó bíà bàbá wa àkókò òyìnbó bíà olórí ọ̀dọ̀ òyìnbó bíà olórí ọ̀dọ̀ ìyọ̀ká sí ìdókò èkó tí ń dẹ́ka sí i. Ọba tó tọ́ba Ìsàgbàdé ò tó tọ́ba ọba tó tọ́ Ọ̀ṣìngíntù wọlé ò tó tọ́ba ọba tó tọ́ ìmọ́lẹ̀ ti dé ò tó tọ́ba ọba tó tọ́ Ìpókíà gbàdé ò tó tọ́ba ọba tó tọ́ ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ ọ́.